ẹ̀yin aráalé èwo túrè ìbò là tún já sí báyìí o ṣé mo pé bó bá ṣe ń ṣẹlẹ̀ lóní yàjò làwa máa ń mú wá fún yín àwòrán yìí mà la rí tìbí tí gbajúgbajà òṣèré tíátà Ọmọ́táyọ̀ tí àwọn èèyàn mọ̀ sí Síkírátù Sìǹdòdó òun mà ló fi sí orí ẹ̀rọ ayélujára ẹ̀ ó làwọn èèyàn wá ń gbé pò yí ẹnu wípé kí ni òun àti Kiblat Fuji màlélẹ́ yìí ìyẹn ní ìlú Saudi nínú Mecca ó dà pé alára fakọ náà mà níwọ̀n ẹ jẹ́ kí n mú yín padà sẹ́yìn díẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ṣe rí torí pé àwọn èèyàn ń gbé pò yí ẹnu wípé ṣé wọ́n ti wá gbé ìfẹ́ wọn wá síta gbangba tí àwọn èèyàn fi wá mọ̀ àbí wọ́n ti ń ṣe àṣeyàn ni ẹ jẹ́ kí n mú yín padà sẹ́yìn díẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Síkírátù Sìǹdòdó jẹ́ gbajúgbajà òṣèré tíátà tí ó sì ní ìràwọ̀ tí àwọn èèyàn mọ̀ ní ìgbà kan náà ṣàlọ́ pé Síkírá oyún ẹ̀ ń jó bleblebe ń gbà yín tó jẹ́ wípé kò sí eré sinimá àgbéléwò tí ẹ̀ ti ní rí Síkírátù Sìǹdòdó ṣùgbọ́n nígbà díẹ̀ la rí pé òun àti ọ̀gá àwọn onímọ́tò yìí MC Olúọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe eré lọ́kọláya débi wípé wọ́n ṣe ìyàwó tí wọ́n gbéra wọn sílé ó tó dìgbà yẹn náà làwọn èèyàn ti ń fi mú fílẹ̀ wípé ìkọ̀kọ̀ wà láàárín Kiblat Fuji ìyẹn Súlẹ̀ Àlàó Màláíkà KS1 wípé ẹ̀bẹ̀yà kọ̀kọ̀ wà láàárín òun àti Síkírátù Sìǹdòdó ṣùgbọ́n nǹkan tó pa àwọn èèyàn lẹ́nu mọ́ ni wípé nígbà tí wọ́n rí ọ̀gá àwọn onímọ́tò yìí ìyẹn MC Olúọmọ tí òun àti Síkírá tí wọ́n ṣe ìyàwó tí ń ṣe ìyàwó kékeré o ìyàwó ńlá tí ayé gbọ́ tí ọ̀run sì mọ̀ débi wípé wọ́n jọ ń gbé ní ilé ara wọn àwọn èèyàn wò pé kí ló ṣẹlẹ̀ tí MC fi gba ìyàwó lọ́wọ́ Kiblat Fuji ìyẹn Màláíkà ṣùgbọ́n bá ṣe ń bá ọ̀rọ̀ náà lọ lóde wípé gbọ́mi ò sí omi ò tó kan ṣẹlẹ̀ láàrin MC Olúọmọ àti Síkírátù Sìǹdòdó débi pé wọ́n ń gba mọ́tò nídìí ara wọn ìyẹn ní títì ọlọ́dà àṣẹyìnwá àṣẹyìnbọ̀ láìpẹ́ láì jìnà náà ni Síkírátù Sìǹdòdó ní àìsàn ńlá kan ó kọlù àìsàn yẹn le gan débi wípé àmọ́ bóyá ó máa padà já síkú ní ìgbà yẹn lọ́hùn o ṣùgbọ́n Súlẹ̀ Àlàó Màláíkà ìyẹn Alhaji Mẹ̀kàkó Mẹ́kà Kiblat Fuji ìyẹn ṣe kí ni ó dúró tán ni wọn nígbà ṣòro là ń mọ̀ rẹ̀ ó dúró ó fi gbogbo àyà gbé ó fẹ̀yìn gbé ó forí gbé ó fẹsẹ̀ gbé wípé Síkírá kò mà ní kú mọ́ òun lójú ohun tí a rí gbọ́ngbà yẹn ni wípé ṣe ni wọ́n gbé Síkírá lọ sí ìlú òyìnbó láti lọ ṣe ìtọ́jú tó péye lẹ́yìn bí ọdún mélòó kan la rí pé Síkírá padà dé tí ara ẹ̀ sì yá ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ò lè rí nǹkan tí ó wà láàárín wọn níbi ọ̀sẹ̀ tó kọjá ni ọmọ Kiblat Fuji máa bímọ ọmọ àgbà obìnrin ó bímọ ní ìlú Canada Síkírátù Sìǹdòdó lọ sórí social handle ẹ̀ yẹn lórí ayélujára ó sọ wípé àwọn ti bímọ o oríire ti dé àwọn ti wá di grandma òun làwọn èèyàn wá ń wò pé àní kí ló ń wà láàárín àwọn méjì yìí débi wípé kò sí nǹkan tí Kiblat Fuji bá ṣe nílé wọn Síkírátù Sìǹdòdó ẹ máa rí bẹ́ẹ̀ ni special city òun láyé ẹ̀ gbogbo àwọn ìyàwó Kiblat Fuji lọ́mọ Síkírá bẹ́ẹ̀ làwọn òbí ẹ̀ àwọn ẹbí àwọn ará tí Kiblat bá ṣe nǹkan ẹ máa rí Síkírá òun canopy tiẹ̀ ọ̀tọ̀ màyé láyé ó máa pará ó máa pẹbí kò sí nǹkan tí Kiblat bá ṣe tẹ́ẹ̀ ní rí Síkírá bẹ́ẹ̀ pàápàá wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo àwọn fídíò tí Kiblat máa ń yà Síkírá máa ń wà ń bẹ̀ wọ́n jọ máa ń travel ni ṣé Síkírá wa ni PA Kiblat Fuji báyìí ni o àwọn ò wá mọ̀ o ṣùgbọ́n àwọn èèyàn ń gbé pò yẹn ni wípé èyí tó fi ń yọ́ra wọn yìí torí pé nígbà kan rí a mọ̀ wípé olólùfẹ́ ni wọ́n ṣùgbọ́n ó tún ti padà àwọn wá ń sọ wípé ṣó ti padà ni àbí wọn ò tí ì padà kó bá máa padà kó kú ṣe kó fẹ́ra wọn sílé káwọn èèyàn mọ̀ wípé tọkọ tìyàwó ni wọ́n èyí tó wọ́n ń gbéra wọn kiri tí wọ́n ń ṣe díẹ̀ wọ́n á tún ṣe hàn wípé òye àwọn èèyàn o ṣùgbọ́n lórí píkṣọ̀ yìí ìyẹn fọ́nrán tó fi tí Síkírá fúnra rẹ̀ fi sórí ẹ̀rọ ayélujára ló ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé ṣé àwọn ará bíi ṣọ ti fẹ́ ṣe é hàn ni bóyá Síkírá ò fẹ́ gbàgbé olóore ẹ̀ ní o bóyá ìfẹ́ tó dẹ̀ wà láàrin wọn àwọn kan tiẹ̀ tún wá sọ wípé àbí wọ́n sọ fún kó tó bá fẹ́ra wọn nǹkan míì máa ṣẹlẹ̀ ni torí ìtàn wá ń yọra wọn fẹ́ yìí
kò yá àwọn èèyàn àwa ò mọ̀ ọ́ àníkà mo wá fún yín ṣé lóòótọ́ ni Kibla àti Síkírá wọ́n jẹ́ lọ́kọ-láya àbí wọ́n ń ṣe ìfẹ́ ìkọ̀kọ̀ tàbí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n èyí láníkà mo wá fún yín o kẹ́yìn náà wò torí kan táwọn èèyàn ń gbé pò yẹnu òun nìyẹn o àníkà mo wá fún yín báwa náà ṣe gbọ́ àníkà gbèsè ti yín pé ṣe Kibla Fuji ìyẹn King Sule Alao Malaika FM Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Owutu. Owutu Owutu. Owutu rédíò Owutu àti pé Owutu TV FM ẹ ṣáà máa sùn yẹ ká jáde lọ Owutu FM. God bless you. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.